Agogo Ayo. Ẹ káàbọ̀ sábàlá ìròyìn lórí ètò wa Agogo Ayo. Orúkọ tèmi ni Olúwaṣèyí Ògúnlẹ̀, kókó oníròyìn náà rèé. WUNDAI sì ni mi ò tíì ní ìbálòpọ̀ kankan, JODIE ODIETE ló sọ bẹ́ẹ̀. OMOTOLA àtàwọn yòókù múra láti sọ̀rọ̀ níbi àpèjọ àwọn eléré ìdárayá. Ẹ wá nǹkan fìdílé ká ti gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó bá àwọn oníròyìn ṣe, olórin kúchíkúchí ní JODIE ODIETE sọ wípé òun ò tí ì bá ẹnikẹ́ni ní àjọṣepọ̀ rárá. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ó jẹ́ ohun tó burú láti bá ẹnikẹ́ni ní ìbálòpọ̀ láì kọ́kọ́ ṣe ìgbéyàwó. JODIE sọ wípé òun ò dá àwọn tó ń ṣe é lẹ́bi rárá, ṣùgbọ́n ìhà tí òun kọ sí ọ̀rọ̀ náà ní eléyìí. Ó ṣàlàyé wípé kò tí yẹ kí òun lè sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ nítorí pé òun ò ní ìrírí kankan bó ti wù kó kéré mọ́ nínú rẹ̀. Ó wáá fi ìdí rẹ̀ múlẹ̀ pé ìbálòpọ̀ jẹ́ ohun tí kò nítumọ̀ sí òun rárá, òun ò sì lè wọnú ìbájọ́rẹ́ kankan lọ nítorí rẹ̀ rárá. JODIE ṣàpèjúwe irú ọkùnrin tó fẹ́ gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ ọ̀rẹ́ òun tí yóò sì dúró ti òun tipẹ́tipẹ́. Ó ní ó ṣòro láti ní ọ̀rẹ́ gidi nínú ayé tá a wà yìí, eléyìí ló sì jẹ́ kí òun pinnu láti fẹ́ ẹni tí yóò jẹ́ ọ̀rẹ́ òun tí yóò sì sọ òun di pípé. Lákòótán, JODIE ODIETE ní dípò kó ń béèrè fún ẹni tó ga, tó dúdú, tó kúrú, tó sanra tàbí tó tínrín, òun yóò kúkú béèrè fún ọ̀rẹ́ òun tóun yóò lè bá sọ̀rọ̀ nígbàkúgbà láì fi nǹkan kan pamọ́ fún. Ìràwọ̀ òṣèrébìnrin ni OMOTOLA Jalade Kehinde, ìràwọ̀ olórin Two-Face Idibia àti ọ̀kan lára àwọn gbajúmọ̀ adẹ́rìn-pòṣónú lórílẹ̀‐èdè Nàìjíríà Basket Mouth wà lára àwọn tí yóò sọ̀rọ̀ níbi àpèjọ àwọn eléré ìdárayá Nigerian Entertainment Conference tọdún yìí tí yóò wáyé nínú oṣù yìí nílùú Èkó. Ìfihàn yìí jẹyọ nínú àtẹ̀jáde kan tí olùdásílẹ̀ àpèjọ náà Adékúnlé Ayẹni ṣe nílùú Èkó, níbi tó ti fi hàn wípé àpèjọ náà tẹ́lẹ̀ kejì irú rẹ̀ yóò wáyé ní yàrá ìgbàlejò ńlá àti ilé ìtura Èkó Hotel and Suites nílùú Èkó. Ó ní àwọn tí yóò tún sọ̀rọ̀ níbi ayẹyẹ náà ni ọ̀kan lára àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ Jobaman Ọpẹ́ Awóyẹmí, olùdámọ̀ràn nípa ètò ìdárayá Eddie Lawani àti ọ̀gá àgbà fún African Movie Academy Awards Peace Anyam Osigwe. Àwọn yòókù ni ògbóǹtarìgì olùtajà Bukola Akíngbadé, alága àwọn òǹtẹ̀wé fún ìwé ìròyìn net Chris Ihidero, oníròyìn tó ti gba ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ ní Olúmídé Ìyàndá, sọ̀rọ̀sọ̀rọ̀ Olisa Adibua àti òṣèrébìnrin Uche Jombo. Ayẹni sọ wípé àkọlé wọn fún ọdún yìí dá lórí ṣíṣe ìpèsè ọ̀nà fún ọjọ́ iwájú, ìyẹn Creating Pathways to the Future. Yóò sì ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka tí wọ́n yóò ti sọ̀rọ̀ nípa iléeṣẹ́ Nollywood, ojúṣe gbogbogbò, ẹ̀rọ ìgbàlódé, orin, ìròyìn àti ètò okòwò. Ó ṣàlàyé wípé bó tilẹ̀ jẹ́ pé ọ̀fẹ́ ni àwọn ènìyàn yóò fi wọlé fún ìpàtẹ ọjà àti àwọn ẹ̀ka ọ̀rọ̀ náà, gbogbo àwọn olùkópa ló gbọ́dọ̀ fi orúkọ sílẹ̀. Èyí ni òpin ìròyìn fún tòní, ẹ tún gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. WUNDAI sì ni mi ò tíì ní ìbálòpọ̀ kankan, JODIE ODIETE ló sọ bẹ́ẹ̀. OMOTOLA àtàwọn yòókù múra láti sọ̀rọ̀ níbi àpèjọ àwọn eléré ìdárayá. Àìgbà lọ lórí abala ìròyìn lórí ètò wa Agogo Ayo fún tòní. Ètò sì ń tẹ̀síwájú, ẹ má bá wa ká lọ. Ètò yìí ló ń rán wa létí èdè àtàṣà wa tó ṣe kókó.